ó mà ṣe o, olùkọ́ iléèwé gíga fásitì yìí tójú oorun dójú ikú. Àdúrà tí ọ̀pọ̀ èèyàn sábà máa ń ṣe ni pé ká má tójú oorun dójú ikú, ṣùgbọ́n àdúrà yìí kò ṣẹ mọ́ olùkọ́ iléèwé gíga yunifásitì ìpínlẹ̀ Kwara kwasu kan dókítà Ajé-Ìgbé Isa Yakub lára. Ojú oorun ni ikú ti mú un lọ lójijì lọ́jọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí. Láàárọ̀ kùtù ọjọ́ ajé Monday ọjọ́ 24 oṣù kẹrin yìí ni mọ̀lẹ́bí olóògbé náà dókítà Ajé-Ìgbé Isa Yakub kéde ikú rẹ̀ tí wọ́n sì ní ọkùnrin náà sùn ni kò jí mọ́. Aláròyé gbọ́ pé Ajé-Ìgbé jẹ́ olórí ẹ̀ka ìmọ̀ ẹ̀kọ́ nípa ètò ìlera ìyẹn health education níléèwé tó wà nílùú Màlété nípínlẹ̀ Kwara. Ọmọ bíbí ìlú Bùdó Ẹ̀gbá níjọba ìbílẹ̀ Àṣà ni olùkọ́ yìí. Aláròyé gbọ́ pé wọ́n ti sin òkú ẹ̀ sí ìlú abínibí rẹ̀ lọ́jọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí kan náà gẹ́gẹ́ bí ìlànà mùsùlùmí. Àwọn aláṣẹ fásitì ọ̀hún ti kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí olóògbé. Nínú àtẹ̀jáde kan tí akọ̀wé àgbà iléèwé náà dókítà Kíkẹ́lọmọ W. Sally fi kéde ikú rẹ̀ ló ti sọ pé fásitì kwasu kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí olóògbé, ọ̀rẹ́ àtàwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀, wọ́n sì gbàdúrà pé kọ́lọ́run tẹ́ sáfẹ́fẹ́ rere. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.